báyìí ni wọ́n ṣe ń ṣe ìpàdé láti yan ọba tuntun tí ṣe Awùjalè ti ilẹ̀ Ìjẹ̀bú. Àwọn èèyàn lẹ̀ ń wò yìí tí wọ́n ń dìbò tí wọ́n sì ń sọ ẹni tí ìdílé kọ̀ọ̀kan fi sílẹ̀ láti dé orí àpèrè Awùjalè ti ilẹ̀ Ìjẹ̀bú. The position of Awujale and the fusenngbuwa. Apere Awujale, second. Ọba Onigbo Afagbara. Princess Barrister Kemi Adébóyè Ọ̀nàmúlà fún ipò Awùjalè Ìjẹ̀bú-Òde láti fusenngbuwa ruling house. Second person. Lórí awuyewuye àti yan ọba tuntun ní ìlú Ìjẹ̀bú láti dórí àpèrè Awùjalè ti ilẹ̀ Ìjẹ̀bú náà la wà. Onigbo dágbó méjì, àwọn kan ṣe ìpàdé tí oníkálukú sì ń fi ọmọ oyè hàn gẹ́gẹ́ bí ẹni tí wọ́n fi sílẹ̀ àti ta ni ẹni tí Ifá mú. Bẹ́ẹ̀ náà ni a tún rí àwọn kan tí wọ́n ṣùjọ tí àwọn náà nawọ́ sókè wípé àwọn gangan ní ojúlówó ọmọ ẹbí fusenngbuwa, tí wọ́n sì ń ṣe àlàyé wípé àwọn kan fẹ́ fi ọwọ́ ọlá gbà wọ́n lójú látàrí wípé wọ́n ní àwọn èèyàn lókè, wọ́n ní agbára, wọ́n sì ní owó láti fi ọwọ́ ọlá gbà wọ́n lójú. Ẹgbẹ́ ohun tí wọ́n sọ. Tó bá pé wọ́n mú òfin wá láti fusenngbuwa sà wípé báyìí ni wọ́n ṣe ṣe, mo rò pé ó lẹ́tọ̀ọ́ kí wọ́n béèrè pé inú constitution fusenngbuwa wo àṣà wo ló sọ wípé aláti ní access card tó wọnú ilé ọmọ ọba ká ló ṣe ìpàdé tí ó bá ti sí owó àṣà bẹ́ẹ̀ tí ó bá ti sí orú àṣà bẹ́ẹ̀ kí ló dé tó ẹgbẹ́ sí iná wá ń lo access card? Ṣé access card ló dúró gẹ́gẹ́ bíi pé gbogbo ọmọ fusenngbuwa ló tó bá gba access card nìkan ló wà nù ilé? Àwọn ọmọ fusenngbuwa tó kù nǹkan ṣáwọn náà lẹ́tọ̀ọ́ kọ̀rọ̀ ni wọ́n ti lọ pín káàdì fáwọn èèyàn sà area commander, kọ̀rọ̀ ni wọ́n ti pín káàdì fáwọn èèyàn tán lọ ń ṣe meeting, wọ́n wá pín káàdì yìí tán pín lálẹ́. Ẹjọ́ jẹ́ kí n sọ̀rọ̀ ẹni dùn náà sà lẹ́yìn ìgbà tí wọ́n pín káàdì yìí wọ́n pín láàrin ara wọn. Mo sọ sà mo ìtún repeat ẹ̀ wípé fọ́ọ̀mù tí wọ́n kó jáde ńgbà náà kò kọjá 30. Nínú 30 wọ́n ní ọmọ oyè tó wà ńlẹ̀ ńgbà is 18. Láti 18 ó kúrò ní 18 ó bọ́ sí 30. Láti 30 láìpẹ́ jọjọ wọ́n dọ́kítọ̀ ẹ̀ sí 95. Even 98 ni àwọn mẹ́ta relieve tó sọ pé àwọn ò ṣe mọ́ pé nonsense ni wọ́n ṣe. Wọ́n ní ká ṣe screening. Lórí screening tá a ṣe wọ́n mọ́ ọmọ oyè lọ lọ́wọ́, wọ́n dàrú. Ìjọba ti wá discover pé àwọn tó ṣe olórí wa wọn kì í ṣọmọ fusenngbuwa. Náà wá ní pé kí gbogbo wọn kọ́ àti tó ti ṣe screening lọ àtàwọn tó ti ṣe screening lọ. Kí lorúkọ yín sà? Gbogbo wa pọ̀. Orúkọ tèmi ni Prince Adéyẹmọ Ridwan Afọlọ́nṣọ́ Òdúnẹ́yẹ láti ilé ẹ̀rù Òbodò. Lẹ́ẹ̀kan orúkọ mi ni Prince Adéyẹmọ Ridwan Afọlọ́nṣọ́ Òdúnẹ́yẹ ẹ̀rù Òbodò.
Gómìnà Fusenngbuwa, Jàdíàrà tó jẹ́ bàbá gbogbo wọn. Irú nínú ọ̀sẹ̀ làwa ti wá. Jàdíàrà iṣẹ́ ní Fusenngbuwa ìjọmọ ọmọ Jàdíàrà. So tó bá sọ pé wọ́n ni mò ń pa. Bákan náà, mo fẹ́ jẹ́ kó yé wa wípé àwa Fusenngbuwa original wọ́n ti wá síta ni o. Àwọn tí wọ́n wà ń bẹ̀ tí wọ́n jẹ́ head mẹ́tẹ̀ẹ̀ta kọ́ wá prove DNA wọn àti lineage wọn gẹ́gẹ́ bí wípé àwọn kan ọmọ Ìjẹ̀bú ni wọ́n. Mo sọ I re-establish it. So we have been resolving it, but they sideline us. They sideline us because of the perpetration. They sideline us because they want to achieve their goal. What do you say? We are telling you that they only manipulate it, use some set of people. They are not Jàdíàrà authentic. I am establishing this. If they want to know Jàdíàrà authentic, they should be by DNA. They should come and confirm to me. I'm outside now. They should come and tell me. They should come and tell me. Bàbá olórí ẹbí àná. Bàbá olórí ẹbí àná. Bàbá tó lè ìdílé wo lẹ ti wá sá. Ìdílé wo lẹ ti wá. Okay, ẹmi tó ń tò jìnnà ẹ̀ sà. Ṣé bẹ́ẹ̀ ti pàdé mi? Kì í ṣe tó wọ́n bá mi pàdé. Bàbá ẹni tó ń tò jìnnà yẹ. Bàbá ẹni tó ń tò jìnnà yẹ. As we are Fusenngbuwa, beautiful, we can go. And if they put on that we are not Fusenngbuwa, then we will going. Almost 80 people, percent out of 1 they don't belong to our family. One some ẹbí wa, àsáwọ̀ ìdèdè wọn wà. Wọ́n jẹ́ sọ ẹni fún wọn lágbára lókè, wọ́n níjọba, wọ́n láwọn lágbára that àwọn alágbára rèé, àwọn rèé máa ṣojú láti mú ìjọba ilẹ̀, láti mú Awùjalẹ̀ ilẹ̀. Àlejò tí ìrẹ́yìn àbúdá wọn lójú. Àrídájú ni o. Mo ní àwọn nǹkan lè back rẹ̀ up láti sọ. And we will still continue according to what you told us, that we have to tailor it by law. We know that. We know that law, it is the most important thing that will prove wrong from the right and right from the wrong. And I know by the indication of what we have been establishing, at least you will understand some points out of it. But it's not part of your jurisdiction, sir. Thank you so much, sir. Lẹ́yìn ìpàdé, ẹ gbọ́ ohun tí ẹni tí ṣe alága ìdílé Fusenngbuwa tí ó sọ fún àwọn oníròyìn. Ẹ máa bá wa ká lọ. Good afternoon, sir. Yes. Good afternoon, sir. As the chairman of Fusenngbuwa, can you tell us how you feel about the nomination process today? I feel great. I thank God Almighty that it started well and we are ending very well. God Almighty will guide the kingmakers to give us the rightful offer. Thank you very much for the men of the press. We thank God for His wonderful grace, for His performance, and for His guidance and support for all of you today. It's very, very easy, very, very straightforward, and very transparent. And nobody has been excluded who should have been there. What's the next process now, sir? Next thing now is to hand over our list of candidates to the kingmakers. They will then meet and then proceed to appoint the king for all of us. At what point are you consulting the oracle? We have already done that many times. We had the sacrifices on Thursday. We consult the oracle and we know what kind of person they are going to select by the grace of the Almighty God. Thank you, sir.